Ànábì náà ni o. Adéwálé náà ni o. Ànábì náà ni o. Ọmọ ni o. Muhammad náà ni o. Ẹni adéládé tá a ṣàlẹ́ṣà. Muhammad náà ni bàbá ọba. Ànábì náà ni o. Muhammad náà ni o. Adéwálé Ànábì náà ni o. Muhammad náà ni o. Ẹni adéládé tá a ṣàlẹ́ṣà. Muhammad náà ni bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Láti ohun Áfíríkà ẹ̀ka tilẹ̀ àdúrà onislam.net òun náà ni ẹ ti ń gbọ́ gbogbo ètò tí a mú wá sí etí ìgbọ́ yín. Ǹjẹ́ tí ò bá jẹ́ Ọlọ́run ọba ni ọba Ìdùmarè, gbogbo nǹkan tí a ń ṣe yìí kò lè ṣeé ṣe. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú wá sílé àṣẹ tó jẹ́ kí a máa rí ètò yìí ṣe, gbogbo bí ìlú ṣe lè tó tí gbogbo nǹkan rí. Ọlọ́run ọba ń kó wa yọ sí ń bá wa ṣe. Ààbò Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba kò ní í fi wá sílẹ̀. Lórí ètò ti alẹ́ òní, Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ ló ń kí yín o. Gbogbo ẹni tó ń kọ̀wé sí wa kí yín, gbogbo ẹni tí ò ráyè kọ̀wé tó jẹ́ pé ń ṣe lẹ́ ń kàn sí wa lórí afẹ́fẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìbéèrè ránṣẹ́ sí wa lórí íńtánẹ́ẹ̀tì, gbogbo ẹ̀ ni à ń rí pátápátá. Ọlọ́run ọba yóò máa yọ́nú sí yín. Ẹ máa bá a kọlọ lórí ètò yìí tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí láti onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀. وعلل القلب من رؤيا بواديه يا حادي الراد عرج نحو ناديه وعلل القلب من رؤيا بواديه يهيم قلبي إذا ما حسن اسمته وتعشق الأذن ذكرا من tó ẹ̀yin olùtẹ́sí wa ní gbogbo ibi tóun kí ẹ ti ń gbọ́ wa, a rí gbogbo òwe tí ẹ fi ń ṣe wá lákin. Dr. Ahmad Túndé Ògúnbádó láti ìlú Malaysia, àdúpẹ́ lọ́dọ̀ yín fún àwọn oríṣiríṣi àwọn ìgbàníyànjú èyí tí ẹ̀ ń ṣe wa. Bákan náà ni a kí Alhaji wa Daud Balógun láti ìlú Malaysia. Bákan náà Ọlọ́run ọba kò ní í fi yín sílẹ̀. Bákan náà ni a kí gbogbo ẹ̀yin ènìyàn wa èyí tó yẹ pé a ò lè dárúkọ yín tán, ẹ pàtàkì lọ́dọ̀ wa, ẹ àdúpẹ́ lọ́wọ́ yín. Àwọn tilẹ̀ Amẹ́ríkà, Alhaja wa Fausat tí a mọ̀ sí Alhaja Àjíkàwó, àdúpẹ́ lọ́wọ́ yín. Akí ti àwọn ẹgbẹ́ yín tí ń bẹ ní ìlú Amẹ́ríkà, àwọn ti orílẹ̀-èdè Ireland, gbogbo yín ni akí ò bẹ̀rẹ̀ látòrí Alhaji wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Alhaji wa Túndé ní orílẹ̀-èdè Ireland. Bákan náà akí àwọn Alhaja wa tí wọ́n jẹ́ ìyàwó wọn, gbogbo náà ni akí lórí gbogbo ìfẹ́ tí ẹ fi ń hàn àti bí ẹ ṣe ń ṣe wá lákin láti máa nìṣó tẹ̀síwájú lórí ètò yìí. Ipé ètò yìí ń ṣe wá láǹfààní, ó ń ṣe wá ní ó ń dùn wá nú. Gbogbo yín tẹ̀ ń rí ìdùnnú lórí ètò yìí, Ọlọ́run ọba ò ní bà yín nú jẹ́. Ọlọ́run ọba yóò máa fún wa lókun òun agbára èyí tá a máa fi tẹ̀síwájú lórí rẹ̀. Bákan náà ni adé orílẹ̀-èdè Spain láti kí Alhaji wa Fauzi, èyí tó jẹ́ pé àwọn náà wọ́n ń ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn pátápátá. A kí yín pé ẹ kú ìpalẹ̀mọ́ ti àjọ̀dún Islam èyí tí ẹ fẹ́ fi ṣe àwọn ènìyàn jẹ oyè láti fi kan sára sí akitiyan wọn tẹ́ fẹ́ fún wọn ní award lọ́hùn. Tí Ọlọ́run ọba bá ní yóò rí bẹ́ẹ̀, àjẹpáwa náà á máa bẹ pẹ̀lú yín. Ìwé tí ẹ fi ránṣẹ́ sí wa a ti rí, a sì máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nílé iṣẹ́ wa tí Ọlọ́run ọba bá ní kí agbára ó ká láti wá, torí pé gbogbo nǹkan pátá Ọlọ́run ọba òun náà ni yóò jogunlé ayé àti gbogbo ohun tí ń bẹ níbẹ̀. A kí àwọn bàbá wa láti orílẹ̀-èdè Nàìjíríà, àwọn tó jẹ́ pé wọ́n ṣe wá lákin láti máa bá ètò yìí lọ síwájú, pé Ọlọ́run ọba yóò máa bẹ̀ lẹ́yìn wa. Gbogbo ẹ̀yin bàbá gbogbo yín pátápátá ni a kí o. Fọdílátì Sheikh Adam Kewuyemi ti Amiyu tí wọ́n jẹ́ mufti wa láti orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n bá wa dáhùn àwọn ìbéèrè èyí tí a fi ń ránṣẹ́, torí pé ìbéèrè tí ẹ bá fi ránṣẹ́ sí wa a tún ṣàgbéyẹ̀wò rẹ̀ pé bóyá àwa wo ìbéèrè gẹ́gẹ́ bí Lárúbáwá ni, ẹ jẹ́ ká tó fojú àgbà wo lórílẹ̀-èdè Nàìjíríà, ǹjẹ́ nǹkan yìí bọ́ sí gbogbo ẹ̀ ní bàbá wa Sheikh Adam Kewuyemi ti Amiyu ni wọ́n bá wa dáhùn. Wọn ò dédé dáhùn rẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ tí ń bẹ fún wọn èyí tí wọ́n kọ́ ní ilé ẹ̀kọ́ gíga
Medina Islamic University nílùú Medina, òun náà ni wọ́n ń lò. Ọlọ́run ọba yóò máa ṣe àlékún ìmọ̀ yín. Gbogbo ẹni tí ń gbìyànjú sí ojú ọ̀nà ti Ọlọ́run ọba, gbogbo yín ni Ọlọ́run ọba yóò máa ràn lọ́wọ́. Ẹ ṣé, ẹ máa bá wa kálọ. Ẹ̀yin olùtẹ́tí wa ní lóko ní gbogbo ibi tóun kí ẹ máa gbọ́ wa. Ìdùnnú yín òun náà ni Ọlọ́run ọba yóò máa ṣe. Ṣùgbọ́n a ti sọ fún wa pé gbogbo ohun tóun kí ènìyàn ó kojú nínú àpọ̀lọpọ̀ bí abala 5 sí 6 tí a ti ṣe kọjá yìí, a sọ̀rọ̀ nípa ìgbésí ayé àti ohun tó lè kojú gbogbo ènìyàn. Ohun tóun kó kojú yín, ẹ gbà pé Ọlọ́run ọba ní í ṣe. Òun ló sì lè yọ yín kúrò ńbẹ̀ o. Gbogbo ẹni tí ń gbọ́ tiwa pátá, tọ́lọ́run ọba òun náà ni ẹ̀ ń gbọ́. Àwa náà ó sì máa gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí i pé ìlànà tí Ọlọ́run ọba gbé kalẹ̀, òun náà la ó máa tọ́ yín sí. A ò lórílẹ̀-èdè kan o, a sì ní ọ̀nà míì ju ọ̀nà tí Ọlọ́run ọba àlekè ọlá lọ. Oríṣiríṣi àwọn ìbéèrè ni wọ́n fi ránṣẹ́ ní àti orílẹ̀-èdè Togo àti orílẹ̀-èdè Benin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíràn béèrè pé ìyá òun ẹlẹ́sìn Kristẹni ni, ǹjẹ́ ó yẹ kí òun ó súnmọ́ ìyá náà àbí kóun ó lòdì sí ńgbà tó jẹ́ pé àwọn òkú jọ ṣẹ̀sìn kan náà mọ́? Ìhun tó dà wọ́n pọ̀ ti lọ, òun náà ni ipò bí òun sí ilé ayé. Tó ìbéèrè yìí ó lè jọ bí aré ni kì í ṣaré. Ohun tó yẹ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa ni. A ti gbé ìbéèrè yìí síwájú ìgbìmọ̀ tí máa ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ àti ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ wa. Àbájáde rẹ̀ ni pé gbogbo ẹni tí ó bá ní ìyá láyé, yálà ó ń ṣe ẹ̀sìn Islam ni tàbí kì í ṣe ẹ̀sìn Islam, a gbọ́dọ̀ gbà pé ìyá ẹni nìyá ẹni. Gbogbo ọ̀nà téèyàn bá fi lè tọ́jú rẹ̀ ni ó fi tọ́jú rẹ̀. Ẹ̀sìn Islam ò ní ká yà fún àwọn òbí wa tàbí ẹbí nítorí pé wọ́n ti ń ṣe ẹ̀sìn míì. Rárá o, a ó máa tọ́jú wọn. Ẹ̀tọ́ tó yẹ kọ́ mọ́ máa ṣe fún èèyàn ní Islam ní kí a ṣe fún wọn. Kì í ṣe àwa nìkan lákọ̀ọ́kọ́ ní òbí tó jẹ́ pé kò gba Islam níbẹ̀rẹ̀, tàbí nígbà tí wọn ò tíì kú wọ́n sì lè gba Islam. Sayyidina Abubakar, ìyá rẹ̀ ò kọ́kọ́ gba Islam kó tó di pé ó padà wá gba ẹ̀sìn Ọlọ́run ọba nígbà tó rí òdodo rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ló jẹ́ pé wọ́n kọ lẹ́tà sí wa pé lẹ́yìn tá a ti ṣe ètò ìtọ́jú òbí tán, òun náà ni àwọn òbí wọn wá gba Islam. Rí pé a dúpẹ́ pé aṣorí látara ètò yìí. Ẹni tí a forúkọ bò láṣìírí sọ pé ìyá òun ẹlẹ́sìn mìíràn ni nígbà tí òun lọ gba Islam. Àwọn jọ ń ṣe ẹ̀sìn míì ni tí mi ò ní dárúkọ kó tó di pé àwọn gba Islam. Ìgbà táwọn gba Islam tán, wọ́n ní màmá yarí kò gba Islam, ṣùgbọ́n àwọn bẹ̀rẹ̀ sí tọ́jú màmá. Wọ́n ní lẹ́yìn tí a ṣe ètò ti alákọ̀ọ́kọ́ tán yìí, àṣetánì ti fẹ́ kó sí àwọn lẹ́mìí pé kí làwọn fún màmá lówó fún nígbà tó yẹ pé gbogbo tí àwọn ń fún wọn ńṣe ni wọ́n ń kó lọ sílé ìjọsìn wọn tí wọ́n ń lọ da owó yìí síbẹ̀. Owó yìí dàgẹ́ bí ànádànù. Ó wá jẹ́ káwọn dí owó oúnjẹ màmá kùn. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn dí owó yìí kùn tán, ó jẹ́ ohun tó yanilẹ́nu pé táwọn bá délé bíi káwọn má bá ohun tó yẹ ní jíjẹ ní ọ̀dọ̀ màmá tó ti di ẹni yìí tó jẹ́ pé onílé káyàkáyò ni, kò rí nǹkan náà tó bó ṣe ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn wá béèrè, ó wá nígbà tó níṣẹ́ ọwọ́ rẹ̀ ò lọ déédé mọ́, tí owó tó sì ń fóun ti kéré, lòun ò lè ṣe gbogbo nǹkan tóun ń ṣe yìí. Ó ní lẹ́yìn yẹn lòun wá wo ètò ìtọ́jú òbí èyí tí a ṣe síwájú kí Ọlọ́run tún fún wa lókun àti agbára, èyí tá a máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa yìí tí ń ṣe àwọn èèyàn ní àǹfààní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ọlọ́run ọba kó jẹ́ ká ṣe àǹfààní ilé ayé àtijọ́ ògbéni àlẹ́kẹ̀yàmọ̀ níbẹ̀. Wọ́n ní lẹ́yìn yìí ni àwọn ṣe àlékún owó màmá padà sí bó ṣe wà. Wọ́n ní gbogbo ènìyàn nísìnyí ṣe àdúrà fún àwọn sì rí pé àdúrà àwọn ó ń gbà. Ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí kò tí ì tó bí ọ̀sẹ̀ méjì ni wọ́n kàn sí wa pé ìyá ti gba Islam. Ǹjẹ́ a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ǹjẹ́ kí ló fà á tí ìyá gba Islam? Olóòtú ètò yìí Muftawa Adéwọlé Ọlálẹ́yẹ ń fẹ́ mọ ihun gan tí máa ń jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ láì ní purọ́ fún ẹnikẹ́ni, torí Islam ò sínú ẹ̀sìn tá a máa fi purọ́, kò sínú ẹ̀sìn tá a máa fi bẹ̀yàn. Islam ti lẹ́wà tirẹ̀, ẹwà náà ò sì lè kú láéláé. Ẹ máa bá a kálọ lórí ètò yìí láti onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀. يا ربي عفوك كم إثم رفعت على كتفي يا ربي عفوك يا ربي عفوك كم إثم رفعت على كتفي وكم سوءة في القلب تؤذي
أتيت عندي رجاء فيك يا أملي، رجاء مثلي برحمن سيكفيه. هذه ذنوبي، هذه ذنوبي، فمن يعفو سوى أملي؟ هو العفو، هو العفو، وما خاب الرجاء فيه. tó ẹ̀yin olùtẹ́tí wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ síwájú, màmá tí a gbọ́ pé wọ́n gba Islam yìí tí ọmọ rẹ̀ ṣe dáadáa sí nítorí pé gbọ́ àwọn ètò tí à ń ṣe, a rí gbọ́ pé ohun tó fà á tó fi jẹ́ kí ìyá tún gba Islam ni pé ìyá rí gbọ́ pé àṣé ìpọ̀rọ̀ tọmọ òun gbọ́ ní àtàrà Islam òun ló ń jẹ́ kó máa ṣe dáadáa sí òun nígbà tí ẹ̀sìn kan bá wà tó ti wá tún ilé ayé òun ṣe tó sì ti tún ìjọ ìgbéǹde àlìkíyámọ̀ òun ṣe, tó jẹ́ pé a ó sìnkú kọ́ ni wọ́n fi ṣe àdéhùn fáwọn pé wọ́n ṣèkú rẹ̀ dáadáa kọ́ ni ó ti ń tọ́jú òun nílé ayé. Ó sì fi hàn pé ohun tó bá ti dáa níbẹ̀rẹ̀ dájúdájú téèyàn bá fi tọ́lọ́wọ̀n ọba sí yóò dáa níparí. Ló bá ní kóun òkú gbà fún ẹ̀sìn tí ọmọ òun ń ṣe nítorí pé òun rí ẹwà tí ń bẹ nínú Islam. Ǹjẹ́ olùtẹ́tí wa, gbogbo ẹni tó torí ìyá rẹ̀ tàbí òbí rẹ̀ tó ṣe dáadáa, gbogbo yín òun náà ni Ọlọ́run ọba ó máa dùnnú tí ó máa ṣe àgbéga fún. Bákan náà, tí a bá tún wo àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tó ti ṣẹlẹ̀ tá a fi tó yín létí, a rí ẹnìkan tó gbé ìyá rẹ̀ wá sí ìlú orílẹ̀-èdè tí a wà yìí láti wá ṣe ìtọ́jú àìsàn kíndìnrín èyí tí a mọ̀ sí kidney problem fún un. Ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé àfi kí ìyàwó rí ẹni tí ó fi kíndìnrín kan sílẹ̀ nínú kíndìnrín rẹ̀, arábìnrin tí a wí tí a ò ní dárúkọ ó fi kíndìnrín rẹ̀ lẹ̀ fún ìyá rẹ̀, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìyá náà ṣe aláìsí. Ìṣẹ̀lẹ̀ ní nǹkan bí ọdún 4 sígbà tí a wà yìí. Ẹ wá rí pé ẹ wo ẹwà Islam báyìí, ó torí pé ó gbọ́rọ̀ Ọlọ́run ọba yé, ó sì fi kíndìnrín rẹ̀ lẹ̀ fún ìyá rẹ̀ láì gbà kọ́bọ̀ pẹ̀lú pé ó tún ná owó sí, ṣùgbọ́n Ọlọ́run mú ìyá náà sí ọ̀dọ̀. tó Ọlọ́run ọba aláàánú aṣàdúrà fún arábìnrin yìí. Elédè wa kọ́, elédè Haúsá ni. Ọlọ́run ọba tó ní kó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ níbi gbogbo ohun tó ṣe yìí, àlékún ọlá, àlékún ọlà, àlékún gbígbọ́n ẹ̀mí Ọlọ́run ọba ó ṣe fún. Ẹ wá rí gbogbo ibi tá a rò pé ó ti lè rí ìpalára, ọmọ tiẹ̀ náà ó ṣe irú rẹ̀ fún un tó jẹ́ pé kò ní rí ìpalára ń bẹ̀. Ǹjẹ́ tẹ́nìkan bá ṣe irú rẹ̀ nítorí ìyá tiẹ̀, èwo wá ni ẹ̀yin ṣe nítorí òbí tiyín o? Ìyá ni bàbá ni, kí ni dáadáa tí ẹ ṣe sí wọn? A ó rí i pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam, nígbà tí wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló yẹ kí wọ́n ṣe dáadáa sí, ó ní ìyá rẹ̀, ìyá rẹ̀, ìyá rẹ̀, ìyá rẹ̀, ó wá dárúkọ pé lẹ́yìn náà bàbá rẹ̀. Ẹ rí i pé èyí tó a fi wí yìí ó fi ẹwà Islam hàn ní pé Islam ò kó yan obìnrin kéré gẹ́gẹ́ bí gbogbo nǹkan tí wọ́n ń rò, tí wọ́n ń fọkàn sí pé bóyá Islam ó fojú rénà obìnrin. Ó ní ká tọ́jú àwọn ọ̀yá nítorí ìfẹ́ tó ní sí obìnrin ni. Ó wá dárúkọ bàbá, ìyẹn ò sì ṣe, ìyẹn ò ní ká torí rẹ̀ ká fún ìyá ní owó kan kẹ́ ẹ yọ ti àwọn bàbá sẹ́yìn o, torí pé gbogbo wọn pátá náà ni a gbọ́dọ̀ máa tọ́jú. Ṣùgbọ́n nígbà tá a bá wo ipò àánú tí obìnrin wà gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọn ò ní agbára, wọ́n sì ń ṣe gudugudu méje bí bàbá ò bá sí nílé, ìyá ni ó máa bẹ ní ilé tí ó máa wá báwo ni yóò ṣe dáa fọmọ, báwo ni wọ́n ó ṣe sáré eléyìí sí káàkiri, owó tí bàbá bá kó wálé báwo làwọn ó ṣe náà tí ó fi ṣe déédé. Eléyìí ló fà tó fi jẹ́ pé ànábì dárúkọ ìyá 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 kó tó wá dárúkọ bàbá. Gbogbo wọn náà ni a lẹ́tọ̀ọ́ láti tọ́jú. Ǹjẹ́ ànábì, kí ni ìgbésí ayé ànábì, báwo ló ṣe ń tọ́jú àwọn ògbówẹ̀ rẹ̀? A ó tún yẹ̀ wò nínú ètò yìí lẹ́yìn ìgbà tí a bá padà láti òkè lọ́hùn. Ẹ máa bá wa kálọ. ما لي عمل يرضيك أنت
أنت الغني عني يا خالق الأكوان بلطف عاملني من يعمل يرضيك أنت الغني عني الله يا خالق الأكوان بلطف عاملني من يعمل يرضيك أنت الغني عني يا واهب الإحسان تقواك ألهمني خاب الذي يعصيك سبحانك ارحمني يا واهب الإحسان تقواك ألهمني خاب الذي يعصيك سبحانك ارحمني يا خالق الأكوان باللطف عاملني من يعمل يرضيك أنت الغني عني الله خالق الأكوان باللطف عاملني مالي يرضيك أنت الغني يا رب يا رب يا رب يا رحمن صلي يا ذا المن Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ọba ọlá Ọlọ́run ọba orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bá àti òun àti àwọn ẹbí rẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ sàábì rẹ̀ àti gbogbo àwọn tá a tẹ̀lé pẹ̀lú òdodo pẹ̀lú inú mímọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ti dọ̀gbẹ́ ọjọ́ ọ̀gbìndé alkiyama nígbà tí ó ń bẹ ní ilé ayé dáadáa ni ànábì a máa ṣe sí gbogbo ògbówẹ̀ rẹ̀ ó kó wọn mọ́ra ó fẹ́ràn wọn. Wọ́n ní ọjọ́ kan ni lárúbáwá kan wá láti wá ṣàbẹ̀wò ẹni tí wọ́n pè ní òjíṣẹ́ Ọlọ́run ọba kóun wá wo nǹkan tóun lè kọ́ lára rẹ̀. Ìgbà tí ó dé ọ̀dọ̀ ànábì ó bá níbi tó ti ń fẹnu ko àwọn ọmọ rẹ̀ Hassan àti Hussein ó ń fẹnu ko wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ni ń gbé wọn sápá tí ń tọ́jú wọn. Lárúbáwá yìí wá wò pé ọmọ òun ò jẹ́ kò tó ẹni tí ń súnmọ́ iwájú òun kò lè béèrè nǹkan níwájú òun ẹni tá a pè lánàá bí Ọlọ́run ọba òun náà ni ẹni tí ó ń tọ́jú ọmọ tó ń fẹnu kò wọ́n lẹ́nu tí ń ṣe báyìí. Ànábì sọ̀rọ̀ nígbà náà pé kò sí nínú ìjọ òun ẹni tí ò bá lè ṣe àpọ́nlé ọmọ kékeré tí ò bá sì lè kẹ́ àgbàlagbà kì í ṣe ọmọ ìjọ kì í ṣe mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí la rí tó jẹ́ pé ẹ ti fi ṣeré ní ìgbésí ayé tí a wà yìí. Ǹjọ́ wo ni ẹ ti tọ́jú òbí sínú ẹni tí ń ṣiṣẹ́ tí ń fowó ránṣẹ́ sóbì yín ẹ kà sí pé ohun tí ẹ bá ti rí tẹ́ ẹ bá ti mu tí tẹ́ ẹ jẹ oríṣiríṣi ìgbádùn ìgbésí ayé ó ti pin náà nìyẹn. Nípa báyìí gbogbo bá ṣe máa ṣe dáadáa sí àwọn òbí tá a máa tọ́jú wọn ó di ọwọ́ wa. Bákan náà ni a ó tún wò pé kí ni ànábì ṣe sí àwọn aláàbọ̀ ara. Àríkà nínú ọ̀pọ̀lọpọ̀ tírà tí ò sẹ́ni tó jiyàn ńbẹ̀ ó ti àwọn ìwádìí èyí tí àwọn oríṣiríṣi àwọn olùwádìí ayé ìsìn tí wọ́n wádìí nípa òjíṣẹ́ ńlá Muhammad ike bóyá àti ẹ̀ lè rí ibìkan tá a ti fi àléébù kàn nínú rẹ̀. Wọ́n rí i pé òjíṣẹ́ ńlá Muhammad ẹni tó jẹ́ pé máa ń kẹ́ gbogbo èèyàn ni. Àwọn tó jẹ́ àwọn abirùn a máa tọ́jú wọn ó fún wọn ní ìtọ́jú ọ̀tọ̀ lọ́tọ̀ ó bẹ̀ látòrí àwọn arúgbó. Wọ́n ní tí ànábì bá ń pín nǹkan yóò pín tàwọn abirùn yóò pín tarúgbó. A tún rí i kà pé nígbà kan nígbà tí ànábì fẹ́ fi nǹkan ránṣẹ́ ó fi ránṣẹ́ sí ọ̀rẹ́ Khadija èyí tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ìyàwó tí ó ti kú. Ànábì rántí pé nígbà náà lọ́hùn a máa wá bẹ Khadija wò ó wá ní ẹ kó eléyẹ̀ mú tọ̀hún ẹ lọ fún kí ẹ fi ta lọ́rẹ. على الحبيب طه وياسين يا خالق الأكوان عاملني من يعمل يرضيك أنت الغني عني يا خالق الأكوان الله عاملني من يعمل يرضيك أنت الغني عني والله والآل والأخيار والصحب والأنصار أهل التقى الأبرار من حبهم فني والآل والأخيار والصحب والأنصار أهل التقى الأبرار من حبهم فني خالق الأكوان عامل لي من يعمل يرضيك أنت الغني عني. Kó tó di pé a ó parí ètò wa yìí olùtẹ́sí wa a fẹ́ kí ẹ mọ̀ pé Islam ẹ̀sìn tó rọrùn ẹ̀sìn tó rẹwà ni ẹ̀sìn tó jẹ́ pé ó ń fún olúkúlùkù ní ẹ̀tọ́ rẹ̀ ni. Nígbà tá a bá rí ohun tí ànábì ṣe báwo làwọn ó ṣe wá ṣe tiwa lọ́tọ̀ tá ò ní mọ̀ pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe pátápátá
ọ̀dọ̀ ànábì ni a ó ti máa mú un. Ànábì ní ẹ kọ́ ìṣesí mi kí ẹ sì lò fún àwọn èèyàn, ẹ sì fún àwọn èèyàn nírò nípa nǹkan tí n bá ń sọ fún yín. Ohun ànábì wíre o, èyí tẹ́ ẹ bá tún gbọ́ lọ́dọ̀ ẹlòmíràn tí ó bá yàtọ̀ sí ohun tí a bá sọ yìí, tó tako ohun tá a bá sọ yìí, ẹ kà á sí pé ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní bẹ́ẹ̀ díẹ̀. Òjíṣẹ́lá Muhammad ó tọ́jú ẹbí, ó tọ́jú ará, ó tọ́jú arúgbó, ó tọ́jú ọmọdé, bákan náà ló tọ́jú àwọn abirùn, ó tọ́jú ẹlẹ́sìn mùsùlùmí, ó tọ́jú ẹni tí kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí. Òun náà ni abiyamọ tòótọ́. Kí Ọlọ́run ọba kí ó yọ́nú sí wa, kó jẹ́ ká jogún ilé ayé àti ìjọ́ gbéǹde alkiyama títí tí a ó fi pàdé ní ọjọ́ mi. Muftahu Adéwọlé ọmọ Ọlálẹ́yẹ òun ni òun kì í ìyọ́nú Ọlọ́run ọba, àánú Ọlọ́run ọba òun ní fi yín sílẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ohùn Áfíríkà ẹ̀ka àti onislam.net ti ilẹ̀ adúláwọ̀. Ànábì náà ni o. Adéwálé náà ni o. Ànábì náà ni o. Ọmọ máa ní o. Muhammad náà ni o. Ẹni adéládé ta ṣàlẹ́ṣà. Muhammad náà ni bàbá ọba. Ànábì náà.